ọ̀nẹ́rù àbáyọ̀ bàtà àwọn tó ṣe sábìtì ẹ̀fẹ̀ lọ́sùn àwọn tó tó kìí bàtà bàbá wa bàbá olórí tòbí tọ́pẹ́ àwọn ni wọ́n kí kàmá lọ sílẹ̀ ẹ̀fí wọ́n kí ẹ̀ ọmọ adéyẹká sọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ìgbìgbọ́nà ọmọ títí rẹ́pì náà tún ní olórí tó kìí àwọn rẹ́pì yẹn ọ̀nà ìka adéyẹká ọmọba àwọn akọ̀ wọlé this is positive mama wa tèmi tọ́pẹ́ ni wọ́n kí ìdìbò sí ti yé nígbà tó ní olórí ọdún àgbáyé àwọn ni wọ́n bá ní lọ́wọ́ yẹn kálá ní mama kábíyèsí ọba tó yàgbé àwọn yẹn wọ́n kí àwọn kí àṣọ lọ́wọ́ yẹn mama bí wọ́n bá kíláàsì tó ṣe wà lọ́wọ́ yẹn. Rẹ́bí bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀tì ìníyẹn sílẹ̀. Ó máa pe màmá wa láti wá fẹsẹ̀ yẹn gbá bọ́ọ̀lù. Ẹ máa ní pé màmá gan wọ́n mọ bọ́ọ̀lù gbá dáadáa. Ẹ máa ní bọ́ọ̀lù máa gbá. Ó ti ẹ̀jẹ̀ ní màmá mi wọn gbọ́dọ̀ máa mọ bọ́ọ̀lù gbá. Oní tí jáde ìyẹn kábíyèsí bàbá wa. Àti ẹ̀jú tó gbọdọ̀ ti bá tó tẹ̀lé tí kábíyèsí tó ńlá náà. Ẹ̀wá ní màmá òní mọ bọ́ọ̀lù gbá. Ẹ máa ní bọ́ọ̀lù máa gbá báyìí. Wọ́n fẹ́ ṣe kíkọ́ nílẹ̀ rẹ̀fí Adéyínká Adékúnlé olóògbé bọ́ọ̀lù sí àárín fúdù yìí ìyọ̀rù fẹ́ sọ pé kí màmá kí ìkí bọ́ọ̀lù ok wọ́n ní màmá náà ṣe lókun sẹ́dímọ́nì ìyàgbọ́ ìlú. Majestically. So where am I keeping? Hello, sir. Players, please, after the kickoff, do picture the crew. Please, we will assemble together. Let's go. Wọ́n ní coach kan tó àwọn. Please. Okay, good. Let's start one more thing. Before just join our church. Yeah, police stop it. Yeah, let's go. Okay. Àti mẹ́wàá olórí ìfẹ́wọ́ wà ìlú wọn ti bá dẹ́kun àwọn olùkọ́ ẹni lọ́wọ́ àwọn àkókò ìfọ̀kànlá bàbá. Jakande! Coach! Coaches! Okay. Only starting 11. Okay. Ìtẹ́wọ́ fún màmá wa olórí tòun tọ́pẹ́. Olórí
Deputy Ọ̀ní àgbáyé bàbá wa Ògúnwùsì Àlàkà ọmọ àpáàrà.